Sunday Igboho etí rẹ mélòó tó ò lè mọ wo ètò mi. Méjì. Yorùbá ò ṣe é kú fún o. Ẹ sọ bẹ́ẹ̀. Ìdí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún. You talk am. Ajẹ́ nìkan ó ti olùbábù wáyà o. O. Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ gbàmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ. Rárá. Bàbá Kọ́lá Olóòtú ẹ ti ń ṣìgbé síra wọn. Ìdí tí mo ṣe play kíní nìyẹn. Mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí. Orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kó wé kó ó ní mò ń jẹ́. Bàbá mi Kọ́lá Olóòtú ọmọ àdábá níjà nínú pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́jọ́ orí ní gbogbo ẹ̀ bàbá lẹ jẹ́ fún irú àwa báyìí nílẹ̀ Yorùbá àgbà onítàn lórílẹ̀. Mi wá sọ̀rọ̀ sí yín o mo kàn fẹ́ wá fi àlàyé ọ̀rọ̀ sí ni torí mo rí fídíò yín kan tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ló ni mo ṣe lọ wá eléyìí jáde torí irú ọjọ́ báyìí ó ní mo ṣe wá jáde. Now ẹ̀yin èèyàn wá bá mi farabalẹ̀. Bàbá Kọ́lá Olóòtú ẹ gbé síra wọn níbí ẹ ní Ọlọ́run kúkú ṣe pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho wípé wọ́n fẹ́ kí Yorùbá kó gbòmìnira Yorùbá dẹ̀ ti wà ń bẹ̀ rárá ìyàtọ̀ méjì ní gédégbé wọn tí ẹ jọra wọn two parallel line tí wọ́n lè meet láéláé ni. Ìgbòho àti gbogbo wa tó kù a fẹ́ kí ilẹ̀ Yorùbá ká dá dúró as a nation torí gbogbo nǹkan tá a lè fi dá dúró pátápátá lọ́lọ́run ti ṣe fún wa torí a rí pé òbítíbitì ìyà ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà ó ń jẹ àwọn ọmọ ìran Yorùbá ní abẹ́ wọn Nàìjíríà second class citizen second kí ni ká tún pè citizen òun ni àwa ọmọ Yorùbá jẹ́ ní orílẹ̀ bàbá wa ńgbà tí wọ́n ti gbé agbára fún àwọn ọmọ àtọ̀húnrìn wá tó dẹ̀ ríra wọn bẹ́ẹ̀ ni pé àwọn ni wọ́n ní ìlú Nàìjíríà now àwa la fẹ́ dá dúró Ìgbòho ní ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè yẹn ilẹ̀ Yorùbá kì í ṣe wípé gbogbo nǹkan tá a ṣe wípé láti ṣe kí ni láti jẹ́ kí wọ́n gbé bàbá Tinubu síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ọmọ Yorùbá tó jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọn Nàìjíríà náà ṣì ń ṣe fún àwa ò ṣe nǹkan kan fún wọn Nàìjíríà ìdádúró làwa wà fún ẹ ṣe. Sunday Igboho májà sọ́lá o Sunday Igboho etí rẹ mélòó tó ò lè mọ wo ètò mi Yorùbá ò ṣe é kú fún o ìdí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún. Ajẹ́ nìkan ó ti olùbábù wáyà o. Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ gbàmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ. Rárá àlàyé yẹn ni mo ṣe fún yín nísinsà kì í ṣe irú nǹkan táwa fẹ́ nìyẹn ṣe ti gbọ́ nígbà yẹn tẹ́ sọ ṣùgbọ́n nígbà tí mo padà wá rí àwọn fídíò yín kan nísìn mo ní omi ti mú bí àṣà àwọn èèyàn mi kan lẹ́kìtì wá gbé omi mú nǹkan tó ti lágbára gan omi mú ipe yìí ti yẹn o ti bá everybody oníkálukú everybody both home and abroad lájọ ń fìlì ẹ̀ òun enter bó bá ń gbọ́ ìdè enter wẹ́wẹ́ situation Nigeria dey enter wa wẹ́wẹ́ both home and abroad anyway ọ̀rọ̀ mi lè má yí ọ̀pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká gbé nǹkan ṣẹ̀ṣẹ̀ sí. Oníláyé Olúgbọ́n mo kẹ́gbọ̀rún méje ẹ máa fi wé lórí mi ayé rẹ̀ sà mo kẹ́gbọ̀rún mẹ́fà ẹ máa fi wé lórí mi ayé mògún mọ́ra kókò mọ́ra rán mọ́ra sẹ́yìn bàbá aṣọ àfọlẹ́. Nàìjíríà níbo là ń lọ ẹ̀yin ìjọba tẹ́ wà lórí àlééfà ẹsikíìsà bàmí làbújá níbo lọ́rọ̀ Nàìjíríà ń lọ gbogbo ẹni bọ́ọ̀kọ̀ ẹni fọkànbalẹ̀ àmọ̀ fọkànbalẹ̀ àmọ̀ tí fẹ́ẹ̀ kú báyìí ìrètí pípé àmọ̀ máa sọkàn láàárẹ̀ ẹ̀yin ìjọba tẹ́ wà lókè. nǹkan pínpín nìna mi láìkí ẹ o bàbá Tinubu ọmọ ọlọ́dọọdẹ ó yá ẹ̀dá olú. wọ́n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ epo àwọn á di 200 á di bàbá ẹ fọkàn balẹ̀. bàbá Kọ́lá Olóòtú mo ní kí ẹ́ẹ̀pù yín fún yẹn náà ni o ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ó yá ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yín lọ à ń gbọ́. ọ̀tọ̀ ní ń tà dìbò fún ọ̀tọ̀ ní ń tà rí yó ń tà ń retí àti rí o. nígbà fẹ́ dìbò wọ́n ń ṣe wúruwùru wọ́n ń pààrọ̀ owó à ń tó báńkì
àṣà àti ìmọ̀ntọ́ bọ́ọ̀lù àńjọ́ náà á fọ̀rọ̀ lọ̀ yín pé epo wọn àròwọ́ gbà ń báńkì ẹni á lọ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀. bàbá complain fáwọn ará diaspora ń sìn ẹsìn kí ìsàyìn tí ìjẹun àárọ̀ kódà lánàá wọn mọ tí mo jẹ sùn á ní ẹ lọ fọkàn balẹ̀. yẹ̀yẹ́ tí wọ́n tún ń ṣe ní ìsìn inú. a ní ẹsìn kí ìsà wọ́n mọ̀ fẹ́ gbé wa pátá ẹni ká fọkàn balẹ̀. ẹsìn kí ìsà ebi ń pa wá o ẹni á fọkàn balẹ̀. láàní kú lórí ìfọkànbalẹ̀. bàbá yóò dá Yorùbá Ọlọ́run má yẹ kí ìfọkànbalẹ̀ kó já ìfun àtẹ̀dọ̀ ẹlòmíì ní Nàìjíríà sí. bàbá o kílẹ̀ láwátàwá ní àsórà ṣe gan-an. ẹ jọ̀ọ́ wọn láwátàwá ní diaspora tó bá ti àwọn aráalé bá ti béèrè owó báyìí ṣe la dẹ̀ máa ń sọ fún èèyàn aráalé pé ẹ lọ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ àìrí ò mọ mí tètè já sí wàláì látẹ̀ní lọ bẹ́ẹ̀ bá ti pè mí fowó báyìí ẹ lọ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀ ni lọ́dọ̀ tí yín náà kọ́ àní breakfast yìí everybody go shop am. Everybody go ṣe kí ni everybody go shop am yes kẹ ó ti di báràkà ṣé tèrí ẹ lọ fọkànbalẹ̀ lẹ́rọ pé àwọn èèyàn sì ń sọ bàbá Kọ́lá Olóòtú ó mà ti kọjá yẹn àwọn èèyàn nílùú òyìnbó ọmọ Yorùbá nílùú òyìnbó wọ́n ti sọ̀rọ̀ yìí wọ́n ti yí mọ́ wa lọ́wọ́ o ara nǹkan Gaza wọ́n ti tèpè bọ nǹkan tá à ń wí èpè burúkú èpè inú snow dẹ̀dá kò lè yé yẹn já gbọ́. ok ẹ máa gba àdúrà yìí kíkankíkan wípé gbogbo àwọn tó sọ pé aláhùn àfowóránṣẹ́ sílé kí Ọlọ́run kó jẹ́ kí àwọn náà kan ní visa kan wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà kan wá gbá snow mọ́ àdúrà orúkọ Jésù Kristi Michael mímọ́ olú Ọlọ́run alágbára Olúwa o àní gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ rí wá ẹ̀yin tẹ́ mọ̀ wá ẹ̀yin tẹ́ mọ̀ wá tẹ́ sọ pé aláhùn ẹ̀yin tẹ́ béèrè owó láti ìfún yín tẹ́ sọ pé aláhùn àwọn gbàdúrà fún yín ní àkókò yìí ẹ máa gba visa ní orúkọ Jésù lọ́la àsìkò yìí lọ́la òtútù tá a wà yìí lọ́la snow tá a wà á fi gbàdúrà fún yín visa yín láìpẹ́ láì jìnnà ọ̀run kò gbà fún yín ọ̀run kò gbà fún yín ní kíákíákíá láìpẹ́ láì jìnnà ẹ̀yin náà kẹ́ máa bọ̀ ẹ̀yin náà kẹ́ máa bọ̀ kẹ́ wá máa fara tẹ̀ snow lórúkọ Jésù bá a ṣe rìn nínú snow bá a ṣe rìn nínú snow yìí kẹ́yìn náà máa bọ̀ kẹ́ wá tẹ̀ snow kẹ́ máa bọ̀ kẹ́ wá máa gbọ̀n báyìí ọwọ́ yín máa gan kíákíá ẹsẹ̀ yín máa gan kẹ́ bá ṣe ń dé ẹnu yín máa yọrùkú America Embassy Jésù lórúkọ Jésù kọ́nà máa fún ní físà yín àmín 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 ní orúkọ Jésù a tún máa gbàdúrà lẹ́lẹ́kejì Olúwa bàbá máa ṣántara bàbá Jésù a máa sọ fún Ọlọ́run Olúwa wípé bàbá gbogbo àwọn tó fẹ́ jápa àmín lórílẹ̀‐èdè Nàìjíríà àmín kí Ọlọ́run lànà fún àmín wọn kọ́wọ́ wọn lè gan àmín kẹsẹ̀ wọn lè gan àmín kẹnu wọn máa yọ eruku bíi ti Ṣàngó àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ Olúwa o àní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ gba físà nínú ọdún yìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú Nàìjíríà tẹ́ fẹ́ wá sínú ìlú yìí àbí ẹ̀ ń travel lọ síbòmíì àbẹ́ fẹ́ jápa ẹ̀yin tẹ́ ń plan yẹn ẹ̀yin tẹ́ ti plan yẹn ẹ̀yin tẹ́ ti plan yẹn ní kíákíá báyìí ẹ máa rí físà yín gbà ní orúkọ Jésù ọ̀run kó máa connect yín àwọn tó máa mú yín wá tẹ́yìn náà máa ṣàhùn ẹ máa mọ bó ṣe ń rí ẹ máa wá mọ bó ṣe ń rí lórúkọ Jésù ẹ máa wá mọ bó ṣe ń rí gangan ẹ̀yin náà máa wá mọ lórúkọ Jésù ọ̀run kó gba físà yín fún yín. ẹnu wọn kó máa yọrùkú bí Ṣàngó nítorí kẹ máa bọ̀ kíákíá báyìí kẹ máa bọ̀ ẹnu ẹ máa yọkú ni. ẹ ti rí báyìí kò ń ṣe pé káwọn èèyàn lọ fọkàn balẹ̀ nìkan àwọn èèyàn ti tèpè bọ́ because ara ti ń kan everybody náà tá wà labroad ẹrù yẹn tẹ́ ìṣílé wa lórí gbogbo ìyà tí gọ́fìmẹ̀ntì fi ń jẹ yín àwa tá wà ní diaspora lẹ wá gbé ẹrù yẹn lé lórí ẹ fẹ́ fi ẹrù pa wá ẹ fẹ́ fi responsibility pa wá ẹ ń lé wa léré kásáré kẹ̀kẹ́ kọlu mọ́tò níbi tí ẹlòmíràn ti ń ṣiṣẹ́ títí tí ìjọba ń gbọmọ lọ́wọ́ ẹ̀ tí ẹlòmíràn ṣiṣẹ́ títí tó lùsì ọkọ ẹlòmíràn ṣiṣẹ́ títí ó lùsì ìyàwó lórí ipa fẹ́ satisfy ẹ̀yin tó wà lé ṣùgbọ́n mo ti mọ̀ pé ọdún yìí ó máa lẹ́yìn mo ti ń sọ láti last year Ọlọ́run mo ti mọ̀ pé ó máa lẹ́yìn fún yín wípé
gbogbo bẹ́ẹ̀ ṣe rí owó gbà ní láti àìmọye ọdún sẹ́yìn kò lè jọ bẹ́ẹ̀ mọ́ because ilẹ̀kùn ti jọ mú gbogbo wa lọ́wọ́ èèyàn mélòó lẹ́rọ epo máa lọ sínú òtútù tá lọ dáṣe wàhálà tá from one ibi iṣẹ́ kan bọ́ sí ibòmíì tá wá mú gbogbo owó yẹn every tẹ bá ti béèrè tẹ bá dé most of you ìgbà tẹ bá dé ní ìdówó lẹ máa mọ̀ pé ó yẹ kẹ́ pèèyàn. You see that is it. Ara ń kan everybody ara ń ṣe kí ni ó ń kan everybody but ẹ̀yin èèyàn mi nǹkan kan tó wá wà ó tó yà mí lẹ́nu mo ré ìmọ̀lérè ko ajáwó ẹ̀wò oróṣọ ó fa báàgì sápá kan bí wọ́n ti ń sọ ló ń jó gbámúgbámú jìgìjìgì ìjẹ́ ìmọ̀ wípé nínú rògbòdìyàn tó wà nílẹ̀ tán pariwo ebi ń pa wọ́n tán jí wọn gbé tí ò sí kankan kò sówó kò sépo kò sí nǹkankan ẹ gbà mí wọ́n ní Lágùdà ìyẹn fẹ́ ṣe ó fẹ́ lọ sí House of Rep ní rally ọ̀rọ̀ mi ò lè afẹ́ta kẹrin ẹ̀wọ̀n bó ṣe ń ṣàwọn obìnrin ta ló sọ pé kò lè ẹ káàárọ̀ màá sí tàbí ẹ fọkàn balẹ̀. tó òun lẹ ti rí yẹn ìjẹ́ ó yẹ ká tiẹ̀ rí ẹni politician kankan kó sọ pé àwọn fẹ́ díje ibì kan fẹ́ ṣe rally ká rí èèyàn márùn tí òun ṣe lára àwọn tọ́jọ́ jẹ́ politicians tọ́jọ́ ń jẹ owó yẹn tó máa bọ́ síta ǹjẹ́ ká rí sane person tó normal tó wálé ayé wá ṣe rere nílẹ̀ Yorùbá tó jọmọ Yorùbá yálà àgàgà ẹ̀yin ìyá mo ti sọ mo lẹ́yìn ìyá àwọn yìí ẹ̀yin lẹ gbàbọ̀dẹ̀ fáwọn ọmọ yín ẹ̀yin lẹ ta ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ̀yin lẹ jẹ́ káwọn ọmọ yín rílé ayé gbé pẹ̀lú àtẹnujẹ olè bàráwò bá sá tó bá yín tó bá dẹ̀ wo gbogbo yín tẹ̀ ń wà ń bẹ̀ yẹn tẹ̀ ń jójú ẹ̀sán àti jó òfò àtàdánù tẹ̀ ń jó ọ̀lẹ olè ní yín abìkan òkú lábẹ́ kò sí responsible person kan tí mo mọ̀ tó máa bọ́ síta tá ló wà bá yín jójú ẹ̀sìn orí burúkú pẹ̀lú bí situation Nàìjíríà ṣó ṣe le kókókó ṣé àwọn ojú gbà mí tí ń gbà tí mo rí fídíò yìí ojú gbà mí tì fún yín ara gọ́ mi dòtòrò náà bá mi share fídíò yìí káàkiri tí ìyá tiẹ̀ ẹ̀gbọ́n ẹ àǹtí ẹ sísítà ẹ brọ́dà ẹ ọ̀nkù ẹ tó bá wà ní ibi campaign wọn yìí má lọ sórí òkè kankan mọ́ pé o fẹ́ lọ gbàdúrà fógun tó ń jà ẹ́ má lọ sí ilé bàbá Yẹ̀mí wò bá ń gbé fàjànlẹ̀ ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ wá mú pé o fẹ́ mọ̀ àwọn tó ń ṣe é má lọ sọ́dọ̀ aláàfáà pé o fẹ́ tẹyan rì àbò fẹ́ wo tẹ̀síbíyù or anything má gbàwẹ̀ fáfáwẹ̀ hàn rẹ̀ léèmọ̀ ṣó orí àwọn tó ń ṣe é àwọn tó ń ṣe é gangan lélẹ̀ àwọn àjọmọ wáyé má jẹ́ kọ́mọ ṣe rere láyé kọ́mọ wáyé asán àwọn nìyí ẹ bá mi bèrè lọ́wọ́ wọn èyí tó sì ṣe ijó òfò àtàdánù tó ìjó àtúntì wọ February ó dẹ̀ kọ́ ti ṣe pé February fún yín ìwòyí last year yín náà rèé o tẹ́ ẹ bẹ̀rẹ̀ ijó òfò tẹ́ ẹ bẹ̀rẹ̀ ijó àdánù kò sí nǹkan tẹ́ ẹ fi iyín ò tiẹ̀ tó ẹ̀ ń pẹ́ rí orí burúkú kankan orí òfò tẹ́ wálé ayé wá kọ́ orí ọ̀tẹ̀ wọ́n ti fi báyé yín jẹ́ òun náà lẹ́dẹ̀ ṣe títí tí gbogbo ọmọ yín jáde léèwé tí wọ́n ríṣẹ́ àìmọye wọn tó wà ń bẹ̀yẹn lọ́n ti withdraw ọmọ wọn kúrò ní school bẹ́ẹ̀ ṣe kọrin fún sẹ́nẹ́tọ̀ Rẹ̀mí Tinubu ìyá yín àti ìyá lọ́jà gbogbo wọn àtijọ́ tí màmá ti become a first lady ìjọ wo ló wá sí Lagos tó wá àdírẹ́sì yín nǹkan wo lẹ ti rí gẹ́gẹ́ bí obìnrin pé abiyamọ àwa là ń lóyún tá à ń bímọ nǹkan ìtara wo lẹ rí tí sẹ́nẹ́tọ̀ Tinubu
ìyẹn first lady of Nigeria tí wọ́n ti gbé ṣe fún àwọn ọmọ kọ́mọ̀tẹ̀ sọ pé yìí ìyá fún àwọn children kò sí wọn àmọ́ bóyá nǹkan kan ṣe anybody kí ló kọ̀ wọ́n gbà tó ṣàwọn tí wọ́n ẹ̀yin lẹ tó wá kóra yín jọ ìyẹn ò tiẹ̀ tó wá tó ẹ wá wo Desmond Elliot ó dẹ̀ pé gbogbo oúnjẹ tó ń jẹ ìdí ló ń jẹ sí pẹ̀lẹ́ ìdí bàǹbà ìdí labí ọkùnrinkùnrin ẹ̀lẹ́ ẹ dúró ẹ̀yin èèyàn wá èyí tí wọ́n ṣí ẹ̀ fún wọn tó wà nù bọ́tù tí wọ́n rí yẹn jọ nítorí Ọlọ́run mo fẹ́ bi ẹni o ayé ò ní bàjẹ́ fídíò yẹn o ti ń wò báyìí ṣé kìí ṣe oògùn eku náà rọ sínú ẹ̀ lórí mo wọ́ndà kí ló lè wà nù kíní yẹn ẹ ṣáà lè máa pé sanitizer ẹ jọ ẹ̀yin èèyàn ẹ já mi sí ẹ bá mi fi síbi comment section ẹ jọ ìwọ tó bá mọ̀ nǹkan tó ń pín kí ló wà nínú bọ́tù kékeré torí bọ́tù yẹn kò tó kò gùn tẹ́lẹ̀ gan kò jù báyìí bọ́tù yẹn ò jù báyìí ẹ jọ kí ni Desmond àtàwọn APC ọ̀ràn àná nígbàlẹ̀ òfò ẹ jọ kí lẹ rọ sínú bọ́tù tẹ́ ẹ̀ fún wọn ẹ tiẹ̀ fún wọn kí tiẹ̀ wá ní tèmi ẹ fi oògùn kéku síbẹ̀ kan lọ rọ́jẹ nínú ilé mínọ́ọ̀sì náà bá dé ohun tójú wọn ń wá lójú wọn ń rí ẹ wá wo gbogbo yín bẹ́ẹ̀ ṣe tò tẹ́ ẹ̀ ṣùrù bo kinní yẹn ṣe wáyé òṣì ṣe wáyé ìyà lẹ́yìn tó yẹ kó máa ju kinní yẹn fún yín lógúnlógún ká ẹ mọ́jú báyìí pé kí ló kàn yín ẹ kó sì lọ ẹ wá tún jà lórí kinní yẹn ṣé nǹkan ti ṣe yín ni ok ṣé nǹkan tí wọ́n fún yín yẹn báyìí sìn òun ló máa fi oúnjẹ sórí tébù yín ṣé nǹkan tó ń pín fún yín yẹn òun ló máa san school fees àwọn ọmọ yín òun ló máa fún yín lóyún ìgbésí ayé tẹfẹ́ kí ni kọ́lọ̀ problem ẹ̀yin ọmọ ìran Yorùbá kí ni kọ́lọ̀ problem yín torí mi padà understand gbogbo yín tẹ wà ń bẹ̀ yẹn tẹ́ ń jíjó ẹ̀sìn orí yín ti yí nǹkan ti ṣe yín abiyagba ni gbogbo yín látòkèdè sàlẹ̀ ẹ sí lára abiyamọ ayé torí tẹ́ bá wà lára abiyamọ kò sí abiyamọ olóríire láì ṣàbíyagba tó máa bọ́ síta pẹ̀lú situation tó wà nílẹ̀ tá lóun lọ jójó orí burúkú ẹ wá yé wọn ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní han Fúnkẹ́ Akíndélé léèmọ̀ mi nígbàgbé yín láíláí pẹ̀lú orí ọ̀tẹ̀ orí burúkú tẹ́ wálé ayé tẹ́ wá kọ àtọkùnrin àtọbìnrin náà lùlù ẹ̀sìn náà jójó ìyà tẹ́ bá ń gbé jíjó ìyà káwò jíjẹ náà wọn ń gbógun ti Fúnkẹ́ Akíndélé èèrà ní níwájú gbogbo ìlú Èkó ọmọ ọlọ́mọ ń lọ sí 2 billion báyìí lórí the tribe of Judah lórí sinimá kan rí pọ́ńtọ̀ gbogbo ayé Fúnkẹ́ Akíndélé mo congratulate ẹ olóríire ọmọ ni ẹ you are indeed a strong woman yes mo gbé fún ẹ tán kò sí nǹkan tó ń fojú ọmọbìnrin yẹn rí kò sórí ọ̀tẹ̀ Fúnkẹ́ ò lọ́kọ gbogbo yín tẹ wá kọrin orí burúkú lọ́jọ́ náà ebi ń pa yín ló padà bá dé o mo mọ̀ pé sẹ́ẹ̀tì yín ló tún ti wà níbi tẹ́ ti ń jíjó orí burúkú tẹ́ ń jíjó ìyàkáwò wo bí mo yẹn sọ fún ẹ lẹ́ẹ̀kan brọ́dà mi sísà mi yúùtù tó o bá ní ẹbí lára àwọn tó ń jíjó ẹ̀sìn tó ń jíjó ìyà yìí àwọn ní source of your problem o àwọn lógun tó ogun eléni ní àmútọ̀run tó ilé ayé wá bá ẹ tó bá ẹ rìn wálé ayé pé ò ní jẹ́ èèyàn sẹ́ẹ̀ because gbogbo nǹkan tó yẹ ká ẹ fi jẹ́ èèyàn láyé wọ́n ti gbà lọ́wọ́ wọn ìgbálẹ̀ ni wọ́n fi gbà á bẹ́ẹ̀ ni orí tán pín ògùn kéku lé wọn lọ́wọ́ tán ń jó tínú wọn dùn kò má ṣèyàn nìkan kò má ṣògùn kéku nìkan kò ṣògùn kéku nìkan o as usual yín wọ́n tún fún wọn gàrí ní nǹkan ẹ fẹ́ mú gàrí kò ṣe tí ẹ rí gàrí òun mú gan wọ́n wá mú gàrí ẹyọ kan láàrin 50 àwọn èèyàn wá ju gàrí kan ẹ fẹ́ rí ẹ máa rí sìn ó yẹ o. òun lẹ ti rí yẹn gàrí àbẹ́yìn ò rí gàrí wọ́n da gàrí lù yín láyà ẹ rí báwọn èèyàn ṣe pọ̀ lọ́ṣálálú ṣe rí bó ṣe pọ̀ lọ́ṣálálú ẹ rí pé gàrí kan wọ́n á tún jù wọ́n á dúró bíi 15 minutes ta ló mú báàfù gàrí tó ń dà sáàrin wọn bí òṣèyìn wọ́n wá mú sáṣẹ́ẹ̀tì gàrí kan bíi pure water sachet wọ́n wá dúró
wọ́n á wáyàn kan láàrin wọn bóyá tó bá ti sáìtì èèyàn tó mọ̀ wàá fi lé lọ́wọ́ àbí kó kàn jù gàrí ẹyọ kan sáàárín àwọn ibi tí almost 100 people tí wọ́n wà. Ṣé nǹkan tí ẹ tán reduce ayé yín dì nínú ayé nìyẹn? A dẹ̀ pariwo títí ẹ gbọ́ ìjọ́ wo lẹ fẹ́ bọ́ ń bẹ̀? Ṣé lóòótọ́ náà ti kó ìfun àtẹ̀dọ̀ yín lọ? Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà ń bẹ̀ yẹn, tẹ́ pera yín lóbìnrin, tẹ́ ń kọ orin orí burúkú, tẹ́ ń jíjó ẹ̀sìn àti ìyà tí yín ti bá yín. Ṣẹ́yìn yẹn dẹ̀ fẹ́ jẹ wọn mọ́lẹ̀ ayé. Kò sí obìnrin kankan tó wà ń bíbẹ̀ yẹn tó ń jó pẹ̀lú fún àwọn tó ń campaign fáwọn people wọ̀nyí tó rò lẹ́ẹ̀mejì pé ó fẹ́ wálé ayé wá jẹ wọn mọ́ pé wọ́n ń ṣiṣẹ́ ọmọ tó bá tọ́jú alẹ́ wàá jẹ wọn mọ́. Ẹ lè jẹ́ èpè kọ́. Mi ìgbé yín ṣépè torí bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹun nínú ìgbésí ayé tẹ́ ra wọlé pẹ̀lú ijó òfò tẹ́ máa ń jó káàkiri lẹ́yìn àwọn politician tí ẹ ò lè dìde lẹ́ẹ̀kan kẹ́kọ̀ọ́ lè spade and damn the consequence kẹ́ fi gún àwọn politicians lójú wípé nǹkan tẹ́ fẹ́ gangan lélẹ̀ until you do this thing for us we are not going to campaign for anybody. Àti gàrí àti fìlà tó ń pé àtàǹkárá ṣé tó bá ti pín fìlà yẹn tẹ́ ẹ dé sórí ó máa ń yí ọpọlọ yín tó yẹ kó sún síwájú á wá sún sẹ́yìn àbọ̀ máa kó ọpọlọ yín lọ àbí àǹkárá tó bá ti gbé fún yín tó bá ti wo àǹkárá yẹn tẹ́ ẹran tẹ́ dáàbò lẹ́bẹ̀ yẹn excuse me iye yẹn wá rà nǹkan tó ń ṣe yẹn ẹ̀ dàbí zombie torí mi ìrí normal woman being tí orí ẹ̀ pé tó dẹ̀ ṣe fèsì hit tó wà ní Nàìjíríà presently tó yẹ ká rí níbi ibẹ̀ yẹn. Èṣù ni yín ó yẹ káwọn youth gan kan rí yín bẹ̀ yẹn kán máa lẹ̀yìn lóko kán lẹ̀yìn ní wọ́n lè lẹ̀yìn pure water pure water ti di gold dára kí ló ń wí gan-an èèyàn ẹlòmíì a lot of people ní òrówó ra pure water mọ́ báyìí ìyá wa lọ lẹ̀ mọ́ àwọn ilé àwọn ẹlẹ́lẹ́sìn rìn ní Àṣà Èkìtì àwọn ẹlẹ́lẹ́yà àwọn ọ̀bùn alábọ́dún ọ̀lẹ́ olè abìkan òkú lábẹ́ wa lọ máa lẹ̀ pure water ti wà expensive ju kán máa lẹ̀ àwọn onídọ̀tí olóòórùn ìdọ̀tí àánú yìí kán máa lẹ̀ wọ́n no omi gọ́tà ló yẹ kẹ́ bù omi gọ́tà kẹ́ ro omi gọ́tà tó kí pọ́pọ́ láti lẹ̀ kẹ́ dàlù wọ́n. Ó di ọjọ́ tí ẹ̀yin YouTube bá bẹ̀rẹ̀ sí ní kó fún àwọn ìyá òfò àti ìyá àdánù olórí burúkú má ṣàǹfààní wọ̀nyí kí wọ́n tó yé jẹ́jẹ́ ẹ̀sìn kó tó yé jíjó ìyà lẹ́yìn àwọn politician torí kò sí ọjọ́ tán bá ti bọ́ síta tán náà nídìí yín tẹ́ bá ti fún wọn látẹ̀ńṣọ̀n they will never do anything. Ẹ wo irú Desmond Elliot ẹ bá mi bèrè kí ni Desmond Elliot ti gbé ṣe láti ìgbà tó lóun ti wà ní house during the COVID ṣe bẹ́ẹ̀ yìí rí bọ́kẹ̀tì tó gbà pẹ̀lú òbítíbitì owó tó pé fún gbogbo wọn ṣe bẹ́ẹ̀ rí bọ́kẹ̀tì tí Desmond tó fi ṣe kíní sanitization tiẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n gba gbogbo indomie gbogbo oúnjẹ tí wọ́n lọ kó pamọ́ palliatives yẹn ṣé Desmond Elliot alóhùn wọn ṣí ẹ̀ tiẹ̀ fún bọ̀ kò ṣe wípé torí òun ṣe kíní kan òun náà máa pín láàrin àwọn títí ẹ̀ òun àti ìyàwó àti fámílì àtàwọn ọ̀rẹ́ ẹ̀. Desmond ó wá ń kí bọ́bọ́ àwòdì jẹun èpè sanra ẹ̀yin tó kù ẹ̀ wá ń gùn lọ́rùn ẹ̀ wá ń ránṣàn ẹ wò ó tètè wá dáa àwa táwa ń diaspora náà ti padà yarí mọ́ yín lọ́wọ́ báyìí àtọ́làtọ́ náà yín bá kì í ṣe pé ẹ̀ ní rírí rárá o bọ̀ ṣe rí láti 100 ó kàn wálẹ̀ ní ó wálẹ̀ sí 15% ṣẹ́yìn náà ti rí pé ó lẹ́tìkẹ́ ó ju ọmọ lẹ́tìkẹ́ for everybody tó bá yẹ pé àwa tá wà lábúrọ̀dù àwa là ń bá ti yín jẹ́ lóòótọ́ àsìkò tá a ti yọ tá a ti pé ẹbẹ́ ìtúrí tó ti fèpè lé fún yín bẹ́ẹ̀ wọ́n láwọn ò fowó ránṣẹ́ sílé gbogbo yín tẹ wá wà létẹ láwa tá wà lábúrọ̀dù ń ṣàwọn àfowó ránṣẹ́ mọ́ ẹrẹ́ pè burúkú ó gùn ju bẹ́ẹ̀ yẹn lọ́mọge ní o èpè yẹn pọ̀ ṣe wá rẹ́ pé yẹn èpè inú snow ni yóò mọ̀ yín o má gbé anybody tó wà lábúrọ̀dù ṣe pé èpè ó mọ̀ o bó o bá gbé wa ṣépè ìpè àmọ́ ẹ̀ o torí iṣẹ́ ọwọ́ wa ni ìwọ náà wàá rí físà gbà wá sínú òtútù nínú snow kó o wá ṣe kíni kó o wá ọ̀zù kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn mi máa bá mi fi kọ́mẹ̀ntì ẹ̀ sí abẹ́ fídíò yìí ẹ bá mi advice àwọn ìyá tó ń jíjó ìyàkáwó yìí àwọn ìyá tó ń dojú ti ìwọ àti èmi ẹ̀yin YouTube mi ṣé ẹ kì í lè bá àwọn òbí yín sọ̀rọ̀ nínú ilé ni ṣé yìí ò mọ̀ pé gbogbo ijó orí burúkú tó ń jó kiri yẹn ògo ọjọ́ ọ̀la yín ni wọ́n ń jó mọ́lẹ̀ kò sọ́jọ́ tẹ́ ẹ máa rí ilé ayé gbé tí ilé ayé yín á ṣe tá rọrùn láti gbé kò sọ́jọ́ tí gbogbo ìyà tó ń jẹ yín máa stop ó máa ga sí ni níwọ̀n ìgbà tó o bá ti lè bá màmá ẹ̀ sọ̀rọ̀ kó o wọ́n nu màmá ẹ̀ pé jọ́kíjọ́ tó bá tún rí lẹ́yìn politician ṣáì ọ̀rọ̀ tí etí ikú gbọ́ lọ́jọ́ kìíní àná tí ò gbọ́ mi òun ló máa sọ mí ní kó na mọ́ mi àǹtí ẹ̀ ń kó ẹ o ṣùgbọ́n o ní láti ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ wèrè la fi ń wo wèrè wọn ò ní gbọ́
ẹ̀yin ni ká ẹ má gbà ẹ gba ayé yín lọ́wọ́ wọn àwọn ìyá yẹn ló ń ṣe yín àwọn láṣẹ ní bánidárò tó bá wá rí torí yẹ ẹ tó ní sísítà tó ní anybody láàrin wọn tó sọ fún ẹ pé òun lọ káàkiri òun ṣàdúrà fún irọ́ ló ń pa má believe ẹ má believe ẹ àdúrà ẹnu ẹ ò lè gbà ó ti jẹ nǹkan ó ti fẹnu kan nǹkan APC fìdípì ẹlùpì wọ́n ti jẹ́ kò sí ní àdúrà yẹn bọ́ gbà látòní di eternity kò lè lọ́bì kankan wasted effort ni ó jẹ́ múra ẹ̀ àwọn tó ń ṣe é lélẹ́yìí àwọn tó ń ṣe é àwọn nìyẹn kọ́ síbi comment section yìí ṣé mọ́mí ẹ̀ wà ń bẹ̀ wo fídíò yẹn dáadáa ṣé mọ́mí ẹ̀ wà ń bẹ̀ ṣé mọ́mí ẹ̀ wà lára wọn bá mi wò ó ṣé o mọ̀yàn kankan nínú street yín àbí inú group àbí family kò fi ránṣẹ́ bá mi pín káàkiri bá mi pín fídíò tó bá ti dọ́dọ̀ ẹ̀ bá mi pín káàkiri oníkálùkù máa wò bóyá ìyá tiẹ̀ wà ń bẹ̀ ká lè mọrú ẹbí tó ti wá bóyá sister ẹ̀ aunty ẹ̀ anybody bóyá ó wà ń bẹ̀ bóyá girlfriend ẹ̀ wà ń bẹ̀ ẹ jẹ́ ká mọ̀ ó dẹ̀ pé nísìnyí a máa kó ẹgbà òótọ́ dẹ̀ ni nǹkan tó yẹ kí n ti sọ látàárọ̀ nìyẹn láti sìn lọ ẹ̀yin YouTube a máa bá yín wá ẹgbà tó ní agbára ẹ fi ata tútù wọ a lè sin sí ìdí wọn yes ẹ ní obìnrin tá a bá rí tó bá tún tẹ̀lé politician pò fẹ́ campaign wá jẹ páànù ìyà kó ń ṣe bí tó ti lọ campaign yẹn ṣèbó máa padà lọlé a máa wá kí ẹnu lé ni ṣẹlẹ̀ ní gbọ́ àwagun ò ní gbà ṣẹlẹ̀ ti sán lórí ajẹ́kẹ̀mọ́ pé wèrè náà fi ń pọ́ọ̀tì wèrè níbi tá a bá dé àwa á pín gbogbo yúùtù káàkiri a máa mú ojú yín àti ẹ̀yin Nollywood gbogbo yín nísìnyí anybody yín tá a bá rí tó campaign fún any politician níbi tá a bá dé a máa wá máa kí yín nílé one after the other tètè lọ gba security ẹ̀yẹn o bó o bá ti gba security kó ṣọ́ ẹ lójú oorun bó o bá ń jáde kó ṣọ́ ẹ kó máa ṣọ́ ẹ 24 hours kó má dárìn ní o torí a máa wèlí ẹ à sin ẹgbà sí yín lára ẹ máa rí àpá yẹn bóyá tẹ bá ń rí àpá yẹn ẹ máa mọ nǹkan tá a sọ pé kẹ má ṣe torí mo mọ̀ wípé ọ̀rọ̀ ẹnu lásán kò lè dùn yín ewúrẹ́ ni yín ẹ kì í gbọ́ràn bọ̀rọ̀ ẹ má wọrí nǹkan tá a máa ṣe fún yín nìyẹn ẹ ṣeun jàre ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá mi subscribe ẹ bá mi subscribe o a kú oṣù tuntun oṣù yìí á bá wa lára mu o a ní ṣìṣe o ayé wa bá wa lára mu o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ dára káàkiri orílẹ̀-èdè àgbáláyé ẹ ní dálé ayé ṣe ẹ fún mi ní support o gbogbo nǹkan tẹ́ bá lè fi support mi tí ò ní pa yín lára rárá ẹ fi support mi ẹ bá mi pín fídíò yìí káàkiri gbogbo ibi tẹ́ bá lè bá mi pín dé ó yá ẹ bo kó lọ fà ẹ má wá gbàgbé ẹ má bá mi thumb up nínú gbogbo àwọn fídíò tí n bá gbé síbẹ̀ ṣe ti gbọ́ má gbàgbé láti bá mi drop comment ẹ èmi mú idea wá pé ká ṣe kinní yẹn fún wọn ẹ jọ ìwọ náà tó ń gbọ́ mi kí ni idea tó rò pé a lè fi discipline àwọn ìyá yẹn torí tí ìwà tèmi ò bá kó fún wọn dáadáa wọn ò ní dẹ̀yìn lẹ́yìn politician wọn ti gbàbọ̀dé wọn ti sáyìn àbọ̀dé alábọ̀dé làwọn eléyìí yes kẹ́